àwọn afọ́jú méjì kan bẹ àwọn méjèèjì ọ̀rẹ́ jọ ni wọ́n olówó kan wá ń bẹ nínú ìlú wọn pe olówó náà ní Ummu Ja'far bó bá ń bá mi lọ bá mi pariwo ní Allahu Akbar wọ́n ti wá mọ̀ ìwọ àfáà náà tó lójú kòkòrò tó ń polówó yà sí lọ ní àwọn olówó ìtọ́lọ́wọ̀ òfin ẹ olówó kan ò lè fún ọ. Àwọn méjèèjì tá a wá wí wọ́n wá gbọ́ nípa Ummu Ja'far àwọn afọ́jú méjèèjì tá a wá wí wọ́n wá wádìí Ummu Ja'far dáadáa wọ́n lọ́nà ọ̀pọ̀ ló máa ń gbà tó bá ń lọ náà lé ẹ̀ wọ́n wá júwe ọ̀nà fún wọn wọ́n sọ Ọlọ́run ọba nù wọ́n fi èrè tí wọn sára èèyàn. Wọ́n ti wá pàdé àpòpọ̀ wọ́n ní sójú ọ̀nà yìí ló máa ń gbà wọ́n níbẹ̀ wọ́n wá lọ ń jókòó lójú ọ̀nà náà. Ummu Ja'far ní wọn lọ kan ìkan ni wọ́n wá ṣàdúrà kan ìkejì náà ṣàdúrà mi. Ó ní Ọlọ́run ò gbà tí wọ́n lọ́wọ́ ìkan ni wọ́n ní Ọlọ́run mò ń bèèrè àìsìkí lọ́dọ̀ rẹ̀ tí ó kàn lọ sí Ummu Ja'far Ummu Ja'far ló kú o báyìí. Àwọn olówó kan bẹ níbi tí wọ́n lówó dé tí o bá bẹ náà kí o fẹ́ lówó bíi ti wọ́n rò pé èyí bí èyí èyí tó ń sọ yìí kò tún tó rẹ̀ ní. Ábẹ̀lẹ̀ ìtàkì tó o fẹ́ ní ìdùn wọn lọ Ummu Ja'far wà wọ́n níta ló sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní afọ́jú tó jòkó yìí. Ìkejì wọn ní Ọlọ́run èmi ò wá nǹkan tó ju tèmi lọ ṣáà tí wọ́n Ummu Ja'far sí ni mo sọ nígbè yìí. Ọlọ́run tó mi dáadáa. Wọ́n náà tó lérò pé èèyàn ní oṣù ẹgbẹ́ èèyàn tó múrè tí rẹ̀ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ummu Ja'far wá ní mo fẹ́ fún àwọn méjèèjì nílẹ̀kùn. Ìkan tọrọ àlùbáríkà ni ìkan sọ fún òun fẹ́ ní kùnmí lọ ó wá dájú kọ Ọlọ́run. Bóyá Ọlọ́run ní ó kẹrin bóyá mi ní màá kẹrin níbi tọ́lọ́run kẹwàá dé yìí mo fẹ́ mọ̀ ní àwọn méjèèjì. Ummu Ja'far wá wọlé ìgbà tí ó fi jáde ó mú bíi 2000 lápèjúwe ó ní ẹ lọ́ọ́ fún eléyìí tó ń bẹ náà yẹn pé mo ní kẹ́ ẹ bá mi fún látọ̀dọ̀ Ummu Ja'far. Ó wá ní ẹlẹ́ẹ̀kejì tó ń fi ọlọ́àmì bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ó tara àmì sọ̀hún de èèyàn yìí ó ní ẹ bá mi gbé òkú adìẹ yìí fún tí wọ́n ti kó gbogbo òfin náà ní ẹ bá mi gbé fóònù. Pariwo Ọlọ́run Allahu Akbar. Nípa òun ti gbà á ó ní ká ló ráyé fún wọn ní Ummu Ja'far ni ó ní ẹ bá a dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹlẹ́ẹ̀kejì tọ̀hún ó ń ṣàdúrà fún Ummu Ja'far ní ọ̀pọ̀ òun de èèyàn ó wá ní ẹ dákun kí ni wọ́n fún ènìyàn kí ẹ ti gbàgbé gbọ́dọ̀ lójú wọ́n láti yẹn ni wọ́n fún wọn ó ní kò sí tí mo fẹ́ bá jẹ́ ṣe. Ó lọ́rẹ́ mi èlò ni wọ́n fún ẹ ìyẹn ní 2000 ó ní bá wọn 2000 ó ní kò bá jẹ́ ọwọ́ mi. Ìyẹn máa ní kọ́ ó wájẹ́ tó ní kí ẹ fẹ́ nìyẹn. Bàbá fún ní bẹ́ẹ̀ láyọ̀ ọkàn lọ́lọ́run bí ń ṣe fún mi. Ẹ sì tún níbẹ̀ ru Ọlọ́run. Ó wá ní kọ́ ó wájẹ́ bá tiẹ̀ lọ́lọ́run fẹ́ kí n rí iṣẹ́ lára Ummu Ja'far ó tún di dọ́kẹ́jì wọ́n tún tòkó níbẹ̀ yẹn náà bákan náà Ummu Ja'far ní ẹ̀ sí kú òun bẹ́ẹ̀ ni ó láwọn ò tí kú o wọ́n tún tún àdúrà yẹn tó ṣe náà bákan náà Ummu Ja'far ní ẹ tún fún 2000 bíi ìtàná ẹgbẹ́ tiẹ̀ fún lẹ́yìn náà bíi ìtàná náà bákan náà ó wá ṣe bẹ́ẹ̀ ló fi ju ọjọ́ mẹ́wàá bẹ́ẹ̀ ìgbàsọ́jọ́ mẹ́wàá wá pé ó tún wá sáwọn pàdé ó wá ní ẹ̀ sí kú òun bíi mo ti ṣe tí mo ní lágbára fún yín ìyẹn wá ní rárá òkú adìyẹ ni wọ́n ń gbé wá fún òun lójoojúmọ́ òun sì ń kà á fún òun ẹlẹ́ẹ̀kejì ìyẹn wá ní èló ni wọ́n fún wọn ó ní 2000 ni wọ́n fún òun ní gbogbo ìgbà àmọ́ òun fi ra adìyẹ lọ́wọ́ ọ̀hún ni ìyẹn wá ní ibo lòun kó àwọn adìyẹ tiẹ̀ yẹn sí ó ní tóun bá ti délé òun gbé fúyàwó òun ó lóun ń bá nǹkan kan nínú ẹ̀ àmọ́ kò tí ì tásìkò tó ń fún ọkọ̀ fún obìnrin yẹn bá táwọn máa ń gbé yé òun ṣe owó lóko àṣé wà máa ń yẹ tẹ́kì lọ́hà. Yẹ̀dì aláwọ̀ máa kọ̀ra jẹ́ àwọn ẹ̀ṣùkú omi ní àìsàn láyà àtẹ̀síbò. Wọ́n máa yẹ àtàwátàlẹ̀ aláwọ̀ ìfọwọ́ ṣe ilé ní káwọn náà ń gbára tí gbogbo bá ti lọ́nà ọlọ́run ó ṣe dáadáa pẹ̀lú. Inna Allaha balighu amrihi. Àwọn ilé òní sọ̀rọ̀ kọ́rọ̀ ní máṣe o. Qadija Allahu li kulli shay'in qadir. Ummu Ja'far ó wá ní ìwọ tí mò ń fún ládìyẹ ní gbogbo ìgbà ó kọ ní. Ó ní nínú adìyẹ tí mo fún ẹ yẹn góòdù tó lè tà ní 10 mílíọ̀nù mò ń tì bọ́nú ẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan. Mo wá fún ẹ bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́wàá mò ń fẹ́ni tó ń pe Ọlọ́run ní 2000 tá lọ́dún padà dá lóhùn àdúgbò ìjọba.